ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين سيدنا ومولانا وحبيبنا وقدوتنا ومخرجنا من الظلمات إلى النور محمد صلى الله عليه وسلم أدوك لدى atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àyè tá a wà yìí Sunna TV Yorùbá àwọn kan lọ́lọ́run ọba jogún àyè yìí fún àwọn ọmọ bàbá wa Alhaj Saifuddin Àríkọ́ṣe Ọlọ́run wa bẹ́ẹ̀ ni o àwọn bàbá wa Abdulrazak Saifuddin Àríkọ́ṣe àtàwọn àti gbogbo àwọn àbúrò wọn látòkè délẹ̀ Ọlọ́run ò ní jẹ́ kọ́wọ́ ọ̀bàjẹ́ ọkàn yín kò ní kàn yín kò ní kan dúkìá gbogbo nǹkan tọ́lọ́run ọba wá jogún fún yín Ọlọ́run ó fàlùbáríkà sínú rẹ̀ jàmá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ gbà mí láyè kí n yá nínú àdúà tí àfáà àgbà ní Ibn Jawzi tí máa ń sábà fi rá bàbá síwájú Ọlọ́run bàbá yìí máa ń tẹ́wọ́ síwájú Ọlọ́run yóò máa wá kígbe pé ilahi la tu'azzib lisanan yukhbiru ank wala aynan tanzur ila ulumin tadullu alayk wala yaddan taktubu hadisa rasulik فبعزتك لا تدخلني النار bàbá yà máa kígbe síwájú Ọlọ́run Ọlọ́run o gbogbo ahọ́n yukhbiru anka tí máa ń sọ̀rọ̀ ọwọ́ Ọlọ́run tí máa ń fún ìró rẹ̀ tí máa ń ṣe wáàsí rẹ̀ fáwọn èèyàn dákun Ọlọ́run má fìyà jẹ irú ahọ́n bẹ́ẹ̀ láíláí gbogbo ojú tanzuru ila ulumin tadullu alayk ojú tá fi ń wo tírà tá fi ń wo alqur'ani tá fi ń wo hadisi tá fi ń wo àwọn tírà ńláńláńlá tí ń júwe mímọ́ bẹ̀rẹ̀ Ọlọ́run tí ń júwe ìjẹ́ àṣóore Ọlọ́run dákun ojú ní má jẹ́ ó jìyà láíláí má jẹ́ kójú ní ó wò báyìí wala yaddan taktubu hadisa rasulik bákan náà ọwọ́ tá fi ń kọ hadisi ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run abẹ́ ni má jẹ́ kọ́wọ́ ní ó wọná má jẹ́ ó jìyà Ọlọ́run o mo fi bó ṣe tó mo fi bẹ́ẹ̀ mo fi agbára rẹ mo fi bẹ́ẹ̀ mo fi kàǹkà rẹ mo fi bẹ́ẹ̀ la tu'azzibni ay la tudkhilni an-nar Ọlọ́run dákun má jẹ́ á wọná Ọlọ́run dákun má jẹ́ á wọná
ọlọ́run o àdúrà yìí ọlọ́run jẹ́ kí ó kárí ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ ó gbà lérí ẹnìkọ̀ọ̀kan wa àwọn àfáà wa Dr. Abdulrahim Shitu Sani ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ní gbogbo ìgbà wọ́n máa ń gbé àwọn mọ̀ọ́dù tó bá ìgbà mu mọ̀ọ́dù tó bá àsìkò kọ̀ọ̀kan mu náà ni wọ́n máa ń yàn wọ́n wáyé àwọn àfáà pé ẹ lọ wí fáwọn èèyàn ọlọ́run abẹ́ ni o má jẹ́ kí dáadáa kó tán lọ́dọ̀ wọn o àlùbáríkà wọn ọlọ́run jẹ́ ọmọ pọ̀ fíkún ni o ọlọ́run jẹ́ ọ̀ràn àwọn ọmọ jẹ́ kí tàwọn ọmọ ó tún wá ju tiwọn lọ wala la ilaha illallah muhammadu rasulullahi sallallahu alaihi wasallam jama ihun tá a fẹ́ bára wa sọ̀rọ̀ lélẹ́rí lẹ́ni ọ̀rọ̀ nípa àwọn májẹ̀mú hajjin àti pé irúfẹ́ owó wo ló dá ká fi ṣe hajjin àwọn nǹkan tá a fẹ́ mẹ́nu bà lẹ́ni nìyẹn ṣùgbọ́n ṣáájú Sayyidina Umar radiyallahu ta'ala anhu bàbá yìí fi ń yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan pé tafaqahu qabla an tahujju kẹ́ tó ṣiṣẹ́ hajjin ọ̀rọ̀ hajjin kọjá nǹkan tí èèyàn kan máa ń fò sínú ẹ̀ lẹ́ẹ̀kan náà tí ó ní mo fẹ́ lọ hajjin mo ti náwó lọ́wọ́ mo fẹ́ lọ ṣe hajjin Sayyidina Umar ó fi ń yé wa pé tafaqahu ẹ wá ìmọ̀ nípa hajjin náà kó tó di pẹ́ lọ kéèyàn tó lọ ṣe hajjin wá ìmọ̀ nípa rẹ̀ kọ́ ẹ̀kọ́ nípa rẹ̀ kó tó lọ mọ́kàn jálùú lásán torí tó bá jálùú lásán alhadharu kullal hadhar an tuaddi manasika alhajj ala aljahl ewu ń bẹnu pé kéèyàn lọ ṣiṣẹ́ hajjin nínú àìmọ̀ ewu ńlá ń bẹ kéèyàn lọ ṣiṣẹ́ hajjin pẹ̀lú àìmọ̀ àti ẹni pé wọ́n ń sanwó ọkọ̀ fáwọn gúrùpù kan ìwọ náà lọ sanwó ó bùṣe ọ wá ń dúró dọjọ́ tí wọ́n gbé tí wọ́n kó yín kó ń lẹ̀ yìí tẹ́ lọ Mọ́kà ó sì ń dúró dọjọ́ tó padà wálé táyé ọmọ pè ọ́ lálàájìn ọba bùṣe kó bùṣe o iṣẹ́ hajj a máa ń kọ́ ni jama àwọn nǹkan wá ń bẹ tó ṣe pé ó yẹ ká mọ̀ dáadáa nípa ọ̀rọ̀ hajj Sayyidina Ali ó sọ ojúlówó ọ̀rọ̀ kan fún wa Sayyidina Ali ní nígbàtí ọba ní owó lọ́wọ́ ó ní àlàáfíà kò sí nǹkan kan tó dí ọ lọ́wọ́ àti lọ ṣiṣẹ́ hajjin tó ọba wá kọ̀ tó lóhun ò ṣe hajjin nì Sayyidina Ali fi yé wa pé fala alayhi an yamuta yahudiyan aw nasraniya Sayyidina Ali ní kò fẹ́ sí yàtọ̀ kan nínú pé kẹ́ni ìní kó kú ní yahudi kàbí kó kú ní nasọ́ra nígbà tó lówó lọ́wọ́ tó yẹ kó ṣiṣẹ́ hajjin tó wákọ̀ tó ṣe Sayyidina Ali fi yé wa pé èyí tó dájú ni pé o lè kú ní mùsùlùmí èyí tó dájú ni pé o lè kú ní kú ẹni tí ń sin lọ́hun inú pé kó kú ikú yahudi kàbí kó kú ikú nasọ́ra ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jama ẹni bá wa lówó lọ́wọ́ tó ṣe pé fún ìdí kan kàbí kejì kò lè ṣe hajjin owó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ọba nìkan ló mọ ohun tó fà á tí ò fi lọ hajjin ó lè jẹ́ ahun kàbí kó jẹ́ nǹkan míì náà àwọn àfáà panupọ̀ àwọn àfáà fi yé wa pé bírú ẹni bẹ́ẹ̀ bá kú tó fi dúkìá lẹ̀ tó bá kú kó tó di pé a pín dúkìá rẹ̀ yukhraju min tarkatihi ma yuhajju bihi anhu a yọ nínú ogún tó fi ilẹ̀ ni a yọ dúkìá a yọ iye tí wọ́n fi ń ṣe hajjin lásìkò ní a yọ nínú dúkìá rẹ̀ a wá kó fún ẹnìkan tó ní àmánà tẹ́ni ní ti ṣiṣẹ́ hajjin rí a wá ní kó lọ ṣe hajjin ní lórúkọ rẹ̀ ọ̀rọ̀ yìí kìí ṣọ̀rọ̀ fẹ́nu àwíjàre lórí rẹ̀ Ibn Abbas radiyallahu anhuma Ibn Abbas ń sọ fún wa pé qala rajul arákùnrin kan sọ báyìí ya Rasulallah ìwọ òjíṣẹ́ Ọlọ́run inna abi mata walam yahujja bàbá mi kú ṣùgbọ́n bàbá ò ṣe hajjin tó fi kú afa ahujju anhu ṣé kí n ṣe hajjin láyé rẹ̀ Ànábì wá ń fún arákùnrin yìí lésì pé ara'ayt
law kana ala abika dayn akunta qadiyahu qala na'am qal fadaynullahi ahaqqu an yuqda. arákùnrin yìí ní bàbá mi kú ṣùgbọ́n bàbá ò ṣe hájì tí wọ́n fi kú. ìwọ òjíṣẹ́ Ọlọ́run ṣé kí n ṣe hájì láyé bàbá ni? ànábì wa ń sọ fárákùnrin yìí pé ìwọ arákùnrin, ṣé tó bá ṣe pé bàbá rẹ jẹ nìkan ní gbèsè, ó jẹ èèyàn bí ìwọ náà ó jẹ ní gbèsè, tó ṣó rí pé nígbà tí bàbá rẹ kú ni kó san gbèsè ní lọ́dà kàbí kódà? arákùnrin yìí ní kí n san gbèsè lọ́dà. ànábì ní tó bá jẹ́ bẹ́ẹ̀ fadaynullahi ahaqqu an yuqda, gbèsè Ọlọ́run ọba lọ́dà kéèyàn san ju gbogbo gbèsè lọ. la ilaha illallah. àṣé hajj lílọ gbèsè ní lọ́rùn ẹnì kọ̀ọ̀kan, kọ́lọ́hun kó bá mú gbèsè ẹnì kó. jama, nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ mọ̀ dáadáa nípa ọ̀rọ̀ hajj, alhajju maratan wahidatan fil umr, ẹ̀kan náà láàjì láyé. ọba ní santan láyé kó wá ṣe hajj 80 ọlọ́ hajj títí ọ̀tẹ̀ lè ká mọ́, kò burú. èyí tọ́lọ́wọ́n bá béèrè lọ́dọ̀ rẹ ẹyọ kan náà ni, gbogbo yòókù tatawwu ni. ó dàbí ẹni tó kírun àyílà bùṣe tí wàá yan náfìlà. ìhun tọ́lọ́wọ́n bá bínú sí tó bá ṣe òun náà ni irun àyílà. náfìlà tó yan ni tó kí ládàá rẹ lè pọ̀ ni. jama, ájì lílọ ẹyọ kan náà ni. ìjẹ́rìí ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí Abdullahi ibn Abbas tó gbà wá fún wa. ó ní khatabana rasulullahi sallallahu alayhi wa sallam, ànábì ṣe wútúbà kan fáwọn ìjọ kan, ànábì bá wọn sọ̀rọ̀. ànábì wá ń kígbe níjọ́ náà pé ya ayuhan nas, mo pé ẹ̀yin èèyàn, kutiba alaykumul hajj, ájì yìí o wọ́n ṣe lọ́ranyàn fún yín. ìgbà tá ànábì sọ bẹ́ẹ̀ bùṣe, arákùnrin kan wá dìde. arákùnrin ní orúkọ rẹ̀ al-Aqra' ọmọ Habis. arákùnrin yìí wá ń sọ fún ànábì pé afi kulli amin ya rasulallah, ṣọdọọdún la máa ṣe hajj ni? ànábì ní law qultuha la wajabat walaw wajabat lam ta'malu biha aw lam tastati'u an ta'malu biha alhajju maratan faman zada fahuwa tatawwu. ànábì ní bí mo bá sọ bẹ́ẹ̀ yóò sì di dandan. bó bá wá di dandan lé yín lérí ẹ̀ nílé ṣe ẹ̀kan náà ni hajj nínú ayé èèyàn kọ̀ọ̀kan wa. èyí tá a bá ṣe tó bá lékún lérí ọ̀kọ̀ọ̀kan ni náfìlà náà la fi yàn, orí ọmọ kún orí ni. jama, kẹ́nì kọ̀ọ̀kan wa ká yẹ ayé ni, ká yẹ ẹ́ wò, ká yẹ ọ̀rọ̀ ni, ká yẹ ẹ́ wò dáadáa. ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bil mu'minina ra'ufur rahim, aláàánú oníkẹ́ náà lànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. bá nábì bá lọ jẹ́wọ́ ńjọ́ náà fún al-Aqra' ọmọ Habis ń pé ọdọọdún náà la máa ṣe hajj, bá nábì bá jẹ́wọ́ ni ẹ rí pé wàhálà dé. al-Aqra' ọmọ Habis tí ń béèrè ọ̀rọ̀ níjọ́ ní ìlú Madina ló wà, kò ní lára kó máa kó ní Madina lọ́dọọdún kó máa lọ ṣe hajj ní Mẹ́kà. ṣùgbọ́n àwa tá a wà ní Kútọ́nù, àwa tá a wà lọ́nà jíjìn, ànábì tó mọ̀ pé àlùmọ̀ tòun yóò padà fẹ̀, àlùmọ̀ tòun yóò kárí gbogbo ayé. bánabi bá ní ọdọọdún ní hajj ní ẹ̀rí wàhálà tí ó dálẹ̀ fún wa. bil mu'minina ra'ufur rahim, aláàánú lànábì oníkẹni. jama, nínú àwọn nǹkan tó tún yẹ kí mùsùlùmí ó mọ̀, hajj lílọ òpó kan gbòógì náà ló jẹ́ nínú àwọn òpó ìsìláàmù márààrún. èyí ni ló wá bọ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa lénìí. ọ̀pọ̀ àwọn tí wọ́n ń lọ Mẹ́kà lénìí wọ́n lọ nítorí pé wọ́n ń lọ ṣe ìbádà. nílùú tiwa èmi nìkan ló kù tí wọ́n ti máa pè lálàájì. èmi náà ń lọ gbadé èmi ní Mẹ́kà nítorí ohun tí ṣe ń lọ Mẹ́kà nìyẹn. bọ́bá wa dé Mẹ́kà sábàkà ní ọmọ aléká. bọ́bá dé Mẹ́kà ibi tí wọ́n ti ń ṣe yín ní ọmọ aléká. sábàkà kìíní agbọ̀n lásán táwọn Indonesian tí wọ́n ń kó wá Mẹ́kà. ẹ ní rọ́mọ Mẹ́kà kan kó dé sábàkà, ẹ ní rọ́mọ Madina kan kó dé.
àwa náà la sọ sábàkà di nǹkan lọ́dọ̀ wa. Agbọ̀n lásán ni. Nítorí agbọ̀n ni lèèyàn ṣe wá bà àníyàn rẹ̀ jẹ́ kó tó kó lé. Jama, ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì fi wá ń yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ kan pé alhajjul mabrur laysa lahu jaza'un illa aljanna. Alhajjul mabrur, ájìn tó dá, ájìn tó ṣe tó dá. Ànábì ní ájìn ni kò sí ẹ̀san kan lọ́dọ̀ Ọlọ́run tí ó fi san tó kọjá aljanna. A jẹ́ pé ìwọ tó bá ṣe ájìn tó ṣe ájìn ni tó ṣe dáadáa, aljanna náà lè san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹja fura o. Ànábì ò sọ alhajju nìkan o. Ànábì ní alhajju almabrur, ájìn tó dá, ájìn tó ṣe tájìn ní dá níwájú Ọlọ́run. Ànábì ní ẹ̀san tó gbà lọ́dọ̀ Ọlọ́run náà aljanna. Jama, kí wá ni ohun tí ń jẹ́ ájìn tó dá? Kí ni ájìn wo náà lájìn tó dá? Àwọn àfáà ṣàlàyé rẹ̀ fún wa ní rẹpẹtẹ. Wọ́n ní ohun tí ń jẹ́ ájìn tó dá. Huwa alladhi la yukhallituhu shay'un min al-ma'sam. Wọ́n ní ájìn tí ó bá ẹ̀ṣẹ̀ tán. Ó ṣe ájìn, ó wá ṣọ́ra rẹ̀, gbìyànjú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ tó lè wáyé, ó gbìyànjú ó jìnnà sí. Hajjun mabrurun. Àwọn míì tún nírọ́ o. Ihun tí ń jẹ́ ájìn mabrur huwa al-mutaqabbal. Òun náà ni ájìn tọ́lọ́run ọba tẹ́wọ́ gbà lọ́dọ̀ rẹ̀. Ájìn tó ṣe tọ́lọ́run ọba tẹ́wọ́ gbà, òun náà ní jẹ́ hajjun mabrur. Ájìn mabrur, òun náà ni ájìn tó ṣe pé Ọlọ́run ọba tẹ́wọ́ gbà, Ọlọ́run ó sì fàlìjánà san ọ́ lẹ́san rẹ̀. Àwọn míì tún ṣàlàyé rẹ̀, wọ́n ní ohun tí ń jẹ́ hajjun mabrur, òun náà ni ájìn tó ṣe pé kò sí ríyáwù níbẹ̀, kò sì sí súnmọ́. Àríyá lágbájá báyìí ó ṣe ájìn nítorí kí wọ́n fi lè máa pè é lálàájìn. Ájìn kárí mi. Gbogbo ájìn tó bá ṣe tó gbìyànjú tó yọ kárí mi kúrò nínú rẹ̀, òun náà ní jẹ́ ájìn mabrur. Èyí ni kó máa retí lọ́dọ̀ Ọlọ́run láti gbẹ̀san o. Èyí ni kó máa retí lọ́dọ̀ Ọlọ́run láti pé k'Ọlọ́run ọba ó fi aljanna fi san ọ́ lẹ́san o. Àwọn àfáà tẹ̀ wá ṣàánú wa, wá kó àwọn májẹ̀mú kan wọ́n kó jọ fún wa. Tó ṣe pé àwọn májẹ̀mú ni bá a bá ti lè tẹ̀lé, hajjin wa yóò sì di hajjin mabrur. Ẹ jẹ́ n ka díẹ̀ fúnra wa kó tó di pé ìwà lọ nú àwọn kọ̀ǹdíṣọ̀n tí hajjin fi máa ń jẹ́ ọ̀ranyàn fún èèyàn. Alákọ̀ọ́kọ́ nínú àwọn májẹ̀mú yìí, an yakuna khalisan lillah. Hajjin rẹ fọ́ mọ́ pọ́nrán síwájú Ọlọ́run. Má ṣe hajjin rẹ nítorí nǹkan míì tó kọjá pé kó o fi rí ìyọ́nú Ọlọ́run, kàbí tó kọjá pé kó o fi rí ìsúnmọ́ Ọlọ́run. Má ṣe hajjin rẹ nítorí kárí mi. Má ṣe hajjin rẹ nítorí káwọn èèyàn lè máa sọ pé alájùnú. Má ṣe hajjin rẹ nítorí eyín. Má ṣe hajjin rẹ nítorí sábàkà. Má ṣe hajjin rẹ nítorí jálàbù. Má ṣe hajjin rẹ nítorí pé tí mo bá dé wọ́n sì gbà. Wọ́n mọ̀ pé èèyàn lọ hajjin ládùúgbò yìí. Ìwọ lọ kọ́kọ́ ṣe hajjin mi. La ilaha illallah. Àkọ́kọ́ nìyẹn, fọ hajjin rẹ mọ́ pọ́nrán síwájú Ọlọ́run. Jama, nǹkan ẹlẹ́kejì òun ni pé jẹ́ kí hajjin rẹ muwafiqan li hadiyin nabiyyi sallallahu alayhi wa sallam. Jẹ́ kí hajjin rẹ kó tẹ̀lé ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní Mínà lọ́jọ́ tá Ànábì ń ṣe hajjin ìgbẹ̀yìn, tó sì jẹ́ hajjin kan ṣoṣo tá Ànábì ṣe láyé. Ànábì sọ àwọn ojúlówó ọ̀rọ̀ kan jọ ní. Ànábì ní litakhudhu minni manasikakum fa inni la adri la'alli la ahujju ba'da hajjati hazihi. Rawahu Muslim. Ànábì ní ẹ ṣọ́ dáadáa o, ẹ wo bí mo ṣe ń ṣe o, ẹ ṣọ́ o, bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ni ká ẹ ṣe o, ẹ kọ́ ẹ̀kọ́ látara bí mo ṣe ń ṣe yìí o, torí pé ó súnmọ́ kí n má tún ṣe hajjin míì láyé mọ́. Ó súnmọ́ kó jẹ́ hajjin kẹ́yìn náà ni mò ń ṣe yìí. Ànábì sì sọ ọkọ̀ yẹ̀. Ọdún tó tẹ̀lé Ànábì ò ṣe hajjin, Ànábì ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run lọ́dún ni. La ilaha illallah. Jama, nínú àwọn nǹkan tá a tún gbọ́dọ̀ sọ òun ni pé nígbà bá fẹ́ ṣe hajjin,
dúkìá tá a fi ṣe hajj tá a bá ń fẹ́ kí hajj wa kó jẹ́ mabrur dúkìá tá a fi ṣe hajj dúkìá ní kó jẹ́ dúkìá halal kó jẹ́ owó tá a wá gba ọ̀nà tó dáa kó má jẹ́ owó rìbá kó má jẹ́ owó bọ̀nú kó má jẹ́ owó tẹ́tẹ́ kó má jẹ́ owó ọtí kó má jẹ́ owó ẹlẹ́dẹ̀ ìwọ tó ń ta ọtí tó wá kó ọtí tó ní òun fi ń lọ Mọ́kà òun ṣe ra rẹ ni ó lóòótọ́ lọ Mọ́kà àwọn agbèrò tí wọ́n ràn wá lọ́wọ́ tá a fi ń lọ Mọ́kà wọ́n gbowó lọ́dọ̀ rẹ bọ́ ọ bá sì dé Mọ́kà wọ́n fi ọ́ ṣiṣẹ́ ṣùgbọ́n ájìn rẹ Ọlọ́run ò ní tẹ́wọ́ gbà á lọ́dọ̀ rẹ ìwọ tó ṣe pẹ́lẹ́dẹ̀ lọ́mọ ń tà ọwá kówó ẹlẹ́dẹ̀ ọlọ́bà àwọn agbèrò wọ́n gbowó lọ́dọ̀ rẹ̀ wọ́n gbé ẹ dé Mọ́kà wọ́n fi ẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tó ṣe ní Ọlọ́run ò ní gbà á lọ́dọ̀ rẹ̀ bàbá onítẹ́tẹ́ bẹ́ẹ̀ náà ní tiẹ̀ náà bàbá onírìbá bẹ́ẹ̀ náà ní tiẹ̀ náà tó torí pé Ọlọ́run ọba ti sọ fún wa kàbí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣàlàyé fún wa pé inna Allaha tayyib ọba tó mọ́ pọnran gandan náà lọ́lọ́run Ọlọ́run ò sì ní gba nǹkan kan lọ́dọ̀ wa àyàfi nǹkan tó mọ́ a jẹ́ pé tá a bá ń fẹ́ ká gba ẹ̀san àlìjánná látara hajjin wa látara iṣẹ́ hajjin wa tá a fẹ́ ṣe àyàfi ká gbìyànjú owó tá a fi lọ hajjin yìí kó jẹ́ owó tó mọ́ kó má jẹ́ owó haramu kó má jẹ́ pé nǹkan tọ́lọ́run ọba kọ̀ náà làwa kójọ la fi wá lọ sí lọ́hùn ìbáàdà ní hajjin lílọ ọ̀rọ̀ hajjin lílọ kọjá ọ̀rọ̀ ayé jama èèyàn sì gbọ́dọ̀ gbìyànjú nígbà tó bá lọ hajjin àwọn nǹkan kan ń bẹ tá a gbọ́dọ̀ jìnnà sí alákọ̀ọ́kọ́ kó wá dé hajjin tán kó máa lọ jà kó máa kanra máwọn èèyàn jìnnà sí wàlà rọ́fàṣà bí èèyàn bá ti ń ṣe hajjin gbìyànjú o arọ́fàṣ bíbá obìnrin láṣepọ̀ àti gbogbo àwọn mùkọ̀dìmáàtì rẹ̀ gbogbo àwọn àtìsíwájú bíbóbìnrin láṣepọ̀ ní jìnnà sí bákan náà ìsọkísọ gbìyànjú má jẹ́ ó jáde lẹ́nu rẹ̀ Ọlọ́run ọba fi ń yé wa nínú Al-Qur'ani pé alhajju ashhurun ma'lumat faman farada fihinna alhajj fala rafatha wala fusuqa wala jidala fil hajj wama taf'alu min khayr ya'lamuhu Allah Ọlọ́run ní alhajju ashhurun ma'lumat iṣẹ́ hajjin ṣíṣe àwọn oṣù kan tá a mọ̀ ní oṣù mẹ́ta ni oṣù shawal oṣù zelqaada àti ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá bẹ̀rẹ̀ oṣù zelhijja tó bí ìwọ kan bá ti wá dà ní ẹ̀pọ̀ fẹ́ ṣe hajjin láàárọ̀ fásà gbogbo bíbá ó ti wà nínú iṣẹ́ hajjin gbogbo bíbá obìnrin láṣepọ̀ àtàwọn mùkọ̀dìmáàtì rẹ̀ jìnnà sí wàlá fùsúkọ̀ gbogbo sọkísọ jìnnà sí wàlá jìdáàlà gbogbo ohun tí ó fa ìjà tá a máa wá tira wa tá a máa fúnra wa nídìí kàábà ní ká jìnnà sí. Al-Qur'ani ní wa ma taf'alu min khairin nígbà tẹ́ ẹ bá jìnnà sí gbogbo àwọn aburú tá a kà á ní gbogbo dáadáa tẹ́ ẹ bá wá ṣe Ọlọ́run lòun mọ̀ òun ó san yín lẹ́san lórí rẹ̀ Ọlọ́run ọba òun mọ̀ òun ó san yín lẹ́san lórí rẹ̀ jama Abu Huraira fi ń yé wa nínú ọ̀rọ̀ kan tó gbà wá fún wa látọ̀dọ̀ anábì wa Muhammad ó ní ẹni yóò tó bá ṣe hajjin ilé yìí o anábì ní sọ bẹ́ẹ̀ ẹni yóò tó bá ṣe hajjin ilé yìí tó ṣe pé lam yarfus wa lam yafsuk raja'a kama waladatu ummuh ẹni ní ó ṣe hajjin kò sọ̀sọ̀ kí sọ bẹ́ẹ̀ ni kò fi abẹ́ rẹ̀ fi dá wàhálà alẹ́ ẹni ní ó padà sílé rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tuntun ni kọ́lọ́hun kó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa jama díẹ̀ náà la gbọ́ yìí nínú àwọn nǹkan tó ṣe pé yóò jẹ́ kí hajjin wa kó dáa yóò jẹ́ káwọn tá a bá ṣiṣẹ́ hajjin wa a lè retí ládá tọ́lọ́hun bá ní òun pèsè lẹ̀ fẹ́ni bá ṣe hajjin rẹ̀ dáadáa kí wá làwọn májẹ̀mú tá a fi ń ṣiṣẹ́ hajjin májẹ̀mú tó ṣe pé bí ó bá tí ì pé lára wa hajjin ò tí ì kàn wá jama gbólóhùn májẹ̀mú ashurut gbólóhùn ni bá a bá dé ọ̀dọ̀ àwọn àfáà wọ́n túmọ̀ májẹ̀mú fún wa bóyá tá a bá gbọ́ àgbọ́yé májẹ̀mú lọ́dọ̀ àwọn àfáà ihun tá a fẹ́ ṣàlàyé yìí
yóò rọrùn yóò sì dùn gbọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa. àwọn àfáà fi yé wa pé ashartu huwa ma yalzamu min adamihi al-adam wala yalzamu min wujudihi wujudun wala adamun li dhatihi. wọ́n ní ohun tí ń jẹ́ májẹ̀mú lákòótán ni pé nǹkan tó ṣe pé ihun tá a ṣe ní májẹ̀mú fún nǹkan ni ò lè wáyé, nǹkan ni ò lè lálàáfíà nígbà tí májẹ̀mú ò bá lálàáfíà. lápèjúwe ká dojúkọ kíbla, májẹ̀mú náà ló jẹ́ fún ìrun. béèyàn bá wá lóun fẹ́ kírun àmọ́ ìrun tóun fẹ́ kí òun ò fẹ́ dojúkọ kíbla, òun fẹ́ kọ̀yìn sí kíbla ni, a sọ fẹ́ ni pé májẹ̀mú ti bọ́ lára àrùn tó fẹ́ kí ìrun rẹ̀ ò lè lálàáfíà. kàbí ìmọ́tótó àlùwàlá ṣíṣe lápèjúwe, májẹ̀mú náà ló jẹ́ fún ìrun. bí wọ́n kan bá wá kọ̀ tó lóun fẹ́ kírun àmọ́ òun ò ní ṣàlùwàlá, a sọ fún wọn pé ìrun tó fẹ́ kí ni ìrun tiẹ̀ ni kì í ṣe tọlọ́hun, torí májẹ̀mú ìrun òun náà ni pé kó ṣàlùwàlá. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jama bá a bá fẹ́ wá ka àwọn májẹ̀mú ti hajj, májẹ̀mú alákọ̀ọ́kọ́ tó yẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká mójútó huwa al-islamu. al-islam. bí èèyàn bá fẹ́ ṣe hajj ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. ẹni bá fẹ́ ṣe hajj gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí. mùsùlùmí ni máa ń ṣe hajj. gbogbo àwa tá a wá ń pera wa lálàájì kàbí gbogbo àwa tá a fẹ́ ṣe hajj lénìí, ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa náà ká wora wa, ṣé mùsùlùmí ni wá? ṣé mùsùlùmí ni wá? ṣáà lẹ́bọ lẹ́rù? ẹni bá lẹ́bọ lẹ́rù nínú wa kó gbìyànjú kó túbá kó tó di pé yó lọ hajj, kó lè gbalá dátà sọ lẹ́ẹ̀kan ni o, kọ́lọ́hun lè fi àlìjẹ́nnà fi san lẹ́san ni o. ẹni tí yìí bá ṣe mùsùlùmí, hajj ọ̀kan, mùsùlùmí ni máa ń lọ hajj. bá a bá wá ń sọ mùsùlùmí kì í ṣàwa tá a gbó kọ lérí lásán. ẹni tí ń ṣe ìsìláàmù tòótọ́ òun náà ni máa ń ṣe iṣẹ́ hajj. jama bá a bá lọ nu suratu tawba, ọlọ́run ta wá lólobó pẹ̀lú àyà kan bẹ̀. ọlọ́run fi ń yé wa pé wa ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billahi wa birasulihi. ma mana'ahum an tuqbala minhum nafaqatuhum illa annahum kafaru billahi wa birasulihi. kò sí nǹkan kan tí ó jẹ́ k'Ọlọ́hun Ọba gba owó wọn tí wọ́n ń ná. kò sí nǹkan kan tí ó jẹ́ k'Ọlọ́hun Ọba gbà á lọ́dọ̀ wọn. kò sí ohun tí ó jẹ́ k'Ọlọ́hun Ọba gbà á ní ìbáàdà bí kì í bá ṣe pé kafaru billahi, wọ́n ṣe àìmoore pẹ̀lú Ọlọ́run, wọ́n ṣe kèfèrí pẹ̀lú Ọlọ́run, wa bi rasulihi, wọ́n sì ṣe kèfèrí pẹ̀lú òjíṣẹ́ rẹ̀ tá a mọ̀ sí Muhammad sallallahu alayhi wa sallam. assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV, níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV, ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìnkọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin, ẹ jẹ́ ká máa wo Sunna TV. ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna. ìkànnì tó ń tànmọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá. ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. tó adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn májẹ̀mú tó gbọ́dọ̀ pé kó tó di pé èyàn ó ṣiṣẹ́ hajj. a wà lérí májẹ̀mú àkọ́kọ́ al-islam. àṣẹ mùsùlùmí ni máa ń ṣiṣẹ́ hajj. ẹni tí kìí bá ṣe mùsùlùmí hajj ò tí ì kàn. bá a bá wá rí ìyàn kan tó jẹ́ kèfèrí, a rí ìyàn kan tí kìí ṣe mùsùlùmí, yu'maru awwalan bid-dukhuli fil islam. tó bá ní àwọn fẹ́ lọ hajj, oore àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe òun ni pé a pa á láṣẹ pé kọ́kọ́ wọnú ìsìláàmù náà, kọ́kọ́ gba ìsìláàmù, kọ́kọ́ di mùsùlùmí náà. fa idha aslama amarnahu bis-salati waz-zakati was-siyami wal-hajj. nígbà tó bá wá di pé ó gba ìsìláàmù, ó ti di mùsùlùmí, a wá gbà á níyànjú pé a máa ń kírun ni o, ìrun wákàtí márààrún yóò máa kí,
bó bá lówó lọ́wọ́ yóò máa yan zaka, bí oṣù Ramadan bá dé yóò gba àwẹ̀. Ìgbà ni ló tó ṣẹ̀ṣẹ̀ kan hajj. Ṣùgbọ́n bà nínú jẹ́ pé ọ̀pọ̀ nínú wa lénìí arkanul Islam wa ibi hajj ló ti bẹ̀rẹ̀. Kọ́lọ́hun kó ṣàánú wa. Jama, májẹ̀mú ẹlẹ́kejì albulug, èyàn gbọ́dọ̀ bàlágà. Ẹni tó fẹ́ ṣiṣẹ́ hajj ó gbọ́dọ̀ bàlágà. Ẹni tí ó bá wá bàlágà, ọmọdé tí ò tí bàlágà, la yajibu alayhi al-hajj, hajj kìí ṣọ̀ranyàn fún o. Ọmọdé tí ò tí bàlágà, hajj yìí ṣọ̀ranyàn fún. Walau hajja insanu qabla al-bulug falahu ajruhu. Bá bá wá rí ọmọ kékeré tí ò tí bàlágà tó wá ṣiṣẹ́ hajj, yóò gbà ládàá pé ó ṣe hajj. Ṣùgbọ́n nígbà tó bá dàgbà yóò tún lọ tún iṣẹ́ hajj ni yóò lọ tún ṣe. Hajj tàkọ́kọ́ tó ṣe ni yóò gbà ládàá pé ó ṣe hajj lóòótọ́. Ṣùgbọ́n ìgbà tó bá wá bàlágà á wá pa á láṣẹ pé lọ ṣe hajj ti ìsìláàmù tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Hajj àkọ́kọ́ tó ṣe ni ládàá ni ó gbà ń bẹ̀. Ṣùgbọ́n hajj kejì òun náà ni hajj tọ́lọ́run bá fẹ́ kó ṣe. Jama, nǹkan ẹlẹ́kẹta, májẹ̀mú ẹlẹ́kẹta, an yakuna akilan, kó jẹ́ ẹni tí ọpọlọ rẹ̀ pé, kó má jẹ́ ẹni tí àìsàn ọpọlọ ń bájà. Torí pé ẹni tí àìsàn ọpọlọ bá ń bájà, gbogbo ohun tí ń jẹ́ taklif gbogbo rẹ̀ ti bọ́ fún. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, Ànábì fi yé wa nínú hadisi rẹ̀ kan pé rufi al-qalam an thalatha. Àwọn mẹ́ta kan ń bẹ tó ṣe pé a ti gbé gègé sókè fún wọn. Bí wọ́n bá ṣe dáadáa ní kọ́ọ́lẹ̀, bákan náà bí wọ́n bá ṣaburú ní kọ́ọ́lẹ̀. Ànábì wá ka àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta yìí fún wa. Ànábì ní an-naimi hatta yastayqiz, ẹni tí ń sùn títí tí ó fi jí, kò sáburú kan tí wọ́n fẹ́ kọ́ọ́lẹ̀ fún. Ẹni tí ń bẹ lójú oorun títí tí ó fi jí, wọn ní kọ aburú kan lẹ̀ fún, bákan náà wọn ní kọ ẹ̀ṣẹ̀ kan lẹ̀ fún, kò sì sí dáadáa kan tí wọ́n fẹ́ kọ́ lẹ̀ fún pẹ̀lú. Wa an sabiyyi hatta yahtalima, bákan náà ọmọ kékeré títí tọ́mọ nì tí ó fi dẹni tó bàlágà, wọn ní kọ aburú kan lẹ̀ fún, bákan náà wọn ní kọ orí kan lẹ̀ fún. Wa an majnunin hatta ya'qil, ẹni tí àìsàn ọpọlọ bá ń bájà, wèrè, títí dìgbà táìsàn ni tí ó fi sàn yányányán, kò sáburú kan tí wọ́n fẹ́ kọ́ọ́lẹ̀ fún, bákan náà kò sí dáadáa kan tí wọ́n fẹ́ kọ́ọ́lẹ̀ fún. Fasọ̀bíyù, ọmọdé, la yajibu alayhi al-hajj, hajj kìí ṣe dandan fún o. Ọmọdé, hajj kìí ṣe dandan fún. Walakin law hajja bihi waliyuhu sahha hajjuhu walisabihi ajrul hajj waliwaliyihi ajrun aida. Tó ṣùgbọ́n bí tìtẹ́ ọmọ bẹ́ẹ̀ tó bá mú lọ Mọ́kà tó lọ fi ṣe hajj, ọmọ ni ó gba ládàá hajj tó ṣe. Ẹni tó mú lọ Mọ́kà òun náà ó tún gba ládàá. Tìtẹ́ ó gba ládàá. Ọmọ kékeré tí ò tí bàlágà tá a mú lọ Mọ́kà òun náà ó gba ládàá. Kí ni àwíjàre wa lérí ọ̀rọ̀ yìí? Arábìnrin kan ló bá gbé ọmọ rẹ̀ sókè báyìí níwájú Ànábì. Ó ní ìwọ òjíṣẹ́ Ọlọ́run, ali hadha hajj, ṣẹlẹ̀ yìí náà ó ní ládàá hajj bí? Ṣẹlẹ̀ yìí náà ó ní hajj? Ànábì ní naam walaka ajru, ọmọ yóò ní hajj, ìwọ náà gan tó gbé wá, ìwọ náà ó gbà ládàá. La ilaha illallah. Jama, májẹ̀mú ẹlẹ́kẹrin ni. Májẹ̀mú ẹlẹ́karùn-ún, al-huriyya, la liberté, kéèyàn má sí lọ́wọ́, kéèyàn wà lọ́wọ́ ara rẹ̀, kéèyàn má sí láhàmá. Tó tá a bá wá rí ẹrú, alladhi yuba'u wa yushtara fala hajja alayhi, bá a bá wá rí ẹrú tó ṣe pé olówó rẹ̀ kò sí nǹkan tí ó lè fi ṣe, ó lè gbé tà lásìkò tó wù, ó lè fi ṣe ohun tó bá fẹ́ lásìkò tó wù, ẹrú kò gbọdọ̀ ṣe hajj.
ájìn ò jẹ́ ọ̀ranyàn fẹ́rú torí pé innahu mashgulu bi haqqi sayyidi ẹrú ò ráyè ní gbogbo ìgbà ihun tó lówó rẹ̀ bá fẹ́ ní ó máa ṣe ní gbogbo ìgbà abẹ́ àṣẹ olówó rẹ̀ ló wà ẹrú ẹni tí ń bẹ ní ọwọ́ lọ́wọ́ kò lè ṣe hajjìn lílọ kìí ṣe ọ̀ranyàn fúnrúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ jama nínú àwọn májẹ̀mú títún máa ń sọ hajjìn lílọ di ọ̀ranyàn fún èèyàn láyé fún mùsùlùmí láyé alistita'a kéèyàn ní agbára alistita'a kéèyàn ní agbára ọlọ́run ọba fi ń yé wa nínú al-Qur'ani ọlọ́run ni walillahi ala nnas hijjul bayti man istata'a ilayhi sabila alistita'a lillahi ala nnasi àṣẹ ní látọ̀dọ̀ ọlọ́run sẹ́yìn èèyàn hijjul bayti ẹ̀rẹ́lẹ́ ọlọ́run o ẹ ṣe hajji o ṣùgbọ́n liman istata'a ilayhi ni man istata'a ilayhi sabila ẹni bá ní agbára nínú yín ni kó ṣe é jama àṣẹ ọ̀rọ̀ agbára náà lọ̀rọ̀ hajji àwọn àfáà wa pín agbára wọn pín sọ́nà méjì istita'atul maliyya wa istita'atul badaniyya istita'atu albadaniyya wa istita'atu wal istita'atu almaliyya al-istita'atul badaniyya kéèyàn ní àlàáfíà láti fi lè ṣiṣẹ́ hajji kéèyàn ní àlàáfíà tó péye kó o ní àlàáfíà láti fi lè gbé gbogbo wàhálà tí ń bẹ nínú iṣẹ́ hajji torí ẹ má jà purọ́ tara wa jẹ́ o gbogbo ẹni tó bá fẹ́ lọ hajji kó gbìyànjú kó rí pé àlàáfíà wà lára tòun dáadáa o kò sí ìzémìjàn Mẹ́kà o kò sí ìzémìjàn ní Mẹ́kà àwọn ìrìn kan ń bẹ tó ṣe pé ẹsẹ̀ náà ló fi rìn bọ́ọ̀ bá wá ní àlàáfíà dáadáa irú yín lẹ máa ń kó ìdààmú bá àwọn agbèrò tí wọ́n bá dé Mẹ́kà nígbà ẹ bá dé Mẹ́kà tán níbi táwọn èèyàn gbé ń rìn èèyàn máa wá wọ́ la ilaha illallah ká gbìyànjú dáadáa istita'atu albadaniyya ká tọ́jú àlàáfíà dáadáa ó gbọ́dọ̀ jẹ́ni tó ní àlàáfíà tó ṣe pé gbogbo wàhálà gbogbo ìdààmú tí ń bẹ ní Mẹ́kà ni ó lè gbà á sára tí ò ní kó wàhálà bá ọ istita'atul badaniyya kódà tó bá ṣe pé ewé kan lọ máa ń lò nígbà táwọ̀ ká bá dé ewé kan lọ máa ń lò gbìyànjú kó máwọn ewé nìdání istita'atu albadaniyya naam lẹ́yìn náà alistita'atul maliyya ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé o ní dúkìá tó fi ṣe hajji lọ́wọ́ bá a bá wá ní dúkìá tó fi ṣe hajji dúkìá tó ṣe pé àlọ àtàbọ̀ ó tọ́jú ilé ó sanwó lílọ àtàbọ̀ ó ní owó tó fi lè gbé Mẹ́kà fún oṣù kan tàbí jù bẹ́ẹ̀ lọ tá a máa ń lò ní ó ní owó tó fi lè gbé Mẹ́kà ó ní owó ní ó ní lápò kò ní jẹ́ pé bàbá lọ Mẹ́kà tán àwọn ọmọ wa doníbàárà ńlé ìyàwó doníbàárà àwọn àríhun tí wọ́n jẹ ìwọ sì wà ní Mẹ́kà kò sì gbọ́dọ̀ jẹ́ pé ìwọ náà wà ní Mẹ́kà ó wá sọra rẹ di oníbàárà ní Mẹ́kà ọ̀pọ̀ nínú àwọn alálàájì sàrà ni ó jẹ ní Mẹ́kà títí tí ó fi dé sàrà ni ó máa jẹ wọ́n mọ̀ gbogbo ibi táwọn lárúbáwá ti ń ṣe sàrà gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ wá sàrà kiri la ilaha illallah jama alistita'a ó gbọ́dọ̀ gbìyànjú ó fi owó lẹ́lé ó fi tọ́jú àwọn ọmọ dáadáa owó lílọ àti bíbọ̀ ó san fáwọn agbèrò bákan náà owó tó ná lọ́hun tó fi gbọ́ bùkátà ara rẹ̀ nígbà tó bá dé Mẹ́kà ó tún gbọ́dọ̀ mú yìí náà dání ó gbọ́dọ̀ lọ hajj tán kó wá dé kó wá doni kó fi àwọn oníbàárà alẹ̀ ńlé kó tún wá dé Mẹ́kà kí wọn náà tún doníbàárà àwọn ìjọ kan ni wọ́n máa ń sábà ṣe bẹ́ẹ̀ lásìkò Ànábì
àwọn ará Yaman báwọn bá ń lọ Mọ́kà wọn ní mú nǹkan kan dání bí wọ́n bá dé Mọ́kà wọ́n wá doníbàárà wọ́n máa tọrọ nǹkan kiri ọlọ́run bá wá sọ̀rọ̀ wọn nínú Al-Qur'an ọlọ́run ní wa tazawwadu fa inna khayra zadi taqwa bẹ́ẹ̀ bá ń bọ̀ wá Mọ́kà ẹ pèsè ẹ mú nǹkan tẹ́ jẹ dání ẹ fi nǹkan tẹ́ jẹ lẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n ìpèsè tó dáa jù at-taqwa àwọn náà nípa yọ ọlọ́run jama al-istita'atu al-maliyya tó wa man kana mustati'an bi malihi ghayra annahu mustati' bi badanihi nadharna bàbá wa rí yẹn kan tó ní agbára owó ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó fi lè ṣe hajj lóòótọ́ ṣùgbọ́n kò sálàáfíà owó ń bẹ ṣùgbọ́n kò sálàáfíà bọ́ọ̀rọ̀ bá dà bẹ́ẹ̀ àwọn àfáà ni a ṣe sùúrù á wò ó dáadáa fa in kana ajzuhu yurja zawaluhu kalmaridi yurja shifa'u maradihi fa innahu yantazir hatta yashfiyahu Allahu summa yahuj bá a bá rí i pé tó àìsàn tí ń ṣe yìí àìsàn tá a ràn kàn pé yóò ná làáfíà ni yóò padà sàn ni àìsàn tá a mọ̀ pé àìsàn ni kì í lọ títí yóò padà sàn tó bá jẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà nìkẹ́ni ni kó farabalẹ̀ dáadáa kó má kánjú kó farabalẹ̀ bá làáfíà bá dé kó lọ Mọ́kà lọ́dún tó bá tẹ̀lé àlàáfíà bá ti dé kó lọ Mọ́kà ṣùgbọ́n mo lówó lọ́wọ́ yìí lálàáfíà àájìn ò tí ì bọ́ o farabalẹ̀ bá làáfíà bá dé ó padà lọ Mọ́kà tó bá a bá wá rí ẹni tó ṣe pé kana ajuzuhu la yurja zawaluhu kamaridi sartan aw kabiru sin alladhi la yastati'u al-hajj fahadha yajibu alayhi an yuqima man yahujju anhu tó bàbá wa rí yẹn kan tó ṣe pé àárẹ̀ tí ń ṣe àárẹ̀ ni kì í sábà sí àlàáfíà fún lápèjúwe ẹni tí kànṣẹ́ ń bájà kàbẹ́ni tó ṣe pé àgbà dé yányányán àwọn àfáàní tó bá dà bẹ́ẹ̀ yóò wá ẹnìkan ẹnìkan tí ó ṣe hajj nì láyé rẹ̀ ni kì í ṣe pé bóyá gbàtà rẹ̀ ti wà ìní lọ hajj ìlẹ̀ lọ hajj yẹn ò lè lọ lóòótọ́ ṣùgbọ́n àwọ̀ ẹnìkan tí ó ṣe hajj dípò rẹ̀ ìwọ ló sanwó ìwọ ló gbé owó sílẹ̀ okú náwó òní lọ́wọ́ ìwọ ló gbé owó sílẹ̀ ni wọ́n lọ ṣe hajj nì wọ́n lọ ṣe láyé rẹ̀ hajj ọ̀bọ kí làpèjúwe wa kàbí kí ni àwíjàre wa lérí ọ̀rọ̀ yìí àfa àgbà ni Imam al-Bukhari wọ́n ní níjọ́ kan arábìnrin kan sọ fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulallah inna faridatallahi ala ibadihi fil hajj adrakata abi shaykhan kabira la yasbutu ala rahila afa hujju anhu qala na'am arábìnrin yìí ọlọ́bá nàbí wa Muhammad ó ní ọ̀ranyàn hajj tọ́lọ́wọ́n bá ṣe lọ́ranyàn fáwa mùsùlùmí ni kíní ni ó bá bàbá mi láyé ṣùgbọ́n bàbá ti darúgbó àgbà ti dé pátápátá kódà bàbá ò lè jókòó lẹ́yìn ẹṣin mọ́ la ilaha illallah bí bàbá bá fẹ́ jókòó lẹ́yìn ẹṣin bàbá ọmọ dàálẹ̀ ni wọ́n mọ ṣubú ni afa ahujju anhu ṣé kí n ṣe ájì nì dípò bàbá mi ṣé kí n ṣe láyé bàbá mi Ànábì ní naam lọ ṣe Ànábì ní naam lọ ṣe àṣé bí bàbá ò bá lè ṣe hajj mọ́ àgbà ti dé kàbí àárẹ̀ kan ni ó jẹ́ kí wọ́n lè ṣe hajj bówó bá ń bẹ lọ́dọ̀ wọn tó a wá mú iye tí wọ́n fi ń ṣe hajj lásìkò ní a wá àyàn kan a gbélé yìí nìdìde lẹ́ni tó ti ṣe hajj rí ọ̀dà wa lọ ṣe hajj lórúkọ lágbájá dípò lágbájá kọ́lọ́hún kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa jama nínú àwọn májẹ̀mú gbogbo àwọn májẹ̀mú márààrún tá a kà á lẹ̀ yìí májẹ̀mú tó bá àtọkùnrin àtobìnrin wí ni gbogbo rẹ̀ ṣùgbọ́n àwọn májẹ̀mú méjì kan wá ń bẹ tó ṣe pé àwọn obìnrin nìkan náà làwọn májẹ̀mú yìí bá wí alákọ̀ọ́kọ́ nínú àwọn májẹ̀mú méjèèjì
يشترط لوجوب الحج على المرأة أن يكون لها محرم ولا يحل لها أن تسافر للحج فردا كان أو نفلا إلا مع ذي محرم. bóbìnrin bá fẹ́ ṣiṣẹ́ hajj obìnrin nìkan kì í dá jáde, ó gbọ́dọ̀ ní ẹni tó jẹ́ eléèwọ̀ rẹ̀ kan tí ó wà pẹ̀lú rẹ̀. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì yànnàná ọ̀rọ̀ yìí fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ, ṣùgbọ́n ẹ jẹ́ á mú méjì nínú rẹ̀ ká fi ṣàlàyé. Alákọ̀ọ́kọ́, Ànábì ní la tusafirul mar'atu illa ma'a zi mahrami. Bukhari pẹ̀lú Muslim àwọn méjèèjì ni wọ́n gba àdísì yìí wá. Wọ́n ní obìnrin kan ò gbọ́dọ̀ rin ìrìn àjò, èyí yòówù rìn àjò, àyàfi kí eléèwọ̀ rẹ̀ kan kó wà pẹ̀lú rẹ̀. Àwọn àfáà wá kà á fún wa, àwọn wo ni mahram. Alákọ̀ọ́kọ́ inú pé kó jẹ́ ọkọ rẹ̀ ní ó bá rìnrìn àjò ni. tó bí ó bá wá jẹ́ ọkọ, kó jẹ́ ẹnìkan tó ṣe pé yuhram alayhi nikahuha hirmatan mu'abbadatan, kó jẹ́ ẹni tó ṣe pé fífẹ́ra wọn yóò jẹ́ èèwọ̀ láéláé láàrin wọn, àwọn tó ṣe pé wọn à lè fẹ́ra wọn láéláé. Alákọ̀ọ́kọ́, bàbá ò lè fẹ́ ọmọ rẹ̀, a jẹ́ pé bàbá lè jẹ́ maharamu fọ́mọ rẹ̀. Bọ́mọ obìnrin bá fẹ́ rìnrìn àjò, bàbá lè tẹ̀lé e. Bákan náà, al-ibn kàbọ́mọ rẹ̀ gangan. Bákan náà, al-akhu ọmọ ìyá rẹ̀ lọ́kùnrin, kàbí al-ammu uncle rẹ̀ ní kòtè bàbá rẹ̀, kàbí al-khalu uncle rẹ̀ ní kòtè ìyá rẹ̀. al-akhu min ar-radaa, àwọn ọmọ ìyá rẹ̀ nípa ọmú múmu, àwọn tó ṣe pé wọ́n jọ mu ọmú kan náà. Bákan náà, ibnul akhi ọmọ ẹ̀gbọ́n kàbọ́mọ àbúrò lọ́kùnrin, ibnul ukht ọmọ ẹ̀gbọ́n kàbọ́mọ àbúrò lóbìnrin. Àwọn tí wọ́n lè, àwọn tó tọ́ nínú wọn, àwọn tó tọ́ nìyẹn kí wọ́n bẹ́ẹ̀ rin ìrìn àjò, má dárìn àjò rìn, má dárìn. Ànábì fi ń yé wa nínú ọ̀rọ̀ rẹ̀, Ànábì ní la yakhluwanna rajulun bimra'atin illa wa ma'aha zu mahrami wa la tusafiru al-mar'atu illa wa ma'a zi mahrami. Ọkùnrin pẹ̀lú obìnrin ò gbọ́dọ̀ wà ní khalwa àyàfi kí àwọn tá a kà yí, ọ̀kan nínú àwọn tá a kà yí ó máa bẹ pẹ̀lú wọn. Má ṣe khalwa pẹ̀lú ìyàwó oníyàwó. Bọ́ ọ bá ní ọ̀rọ̀ kan tó fẹ́ bá a sọ tí ó jẹ́ ọ̀rọ̀, jẹ́ kí ọ̀kan nínú àwọn tá a kà yí kó wà ń bẹ. Bákan náà, wala tusafiru al-mar'atu illa ma'a zi mahrami. Bóbìnrin bá sì fẹ́ rìnrìn àjò, ó yẹ kó rìn pẹ̀lú ọ̀kan nínú àwọn tá a kà yí ni. Má dárìn àjò rìn, má dárìn. Níjọ́ kan, arákùnrin kan lọ bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ó ní ìyàwó mi fẹ́ ṣiṣẹ́ hajj, èmi sì ti fi orúkọ mi lẹ̀ pé mo fẹ́ lọ ja ogun báyìí. Ànábì ní ju ọ̀rọ̀ ogun lẹ́wọ́, fahuj ma'a muraktik, lọ ṣe hajj pẹ̀lú ìyàwó rẹ̀, lọ ṣe hajj pẹ̀lú ìyàwó rẹ̀. Jama, àwọn májẹ̀mú tó yẹ ó pé lára obìnrin kó tó di pé yóò ṣe hajj nìyẹn. Májẹ̀mú ẹlẹ́kejì tó yẹ ó pé lára obìnrin kóbìnrin tó ṣe hajj, tó obìnrin gbọ́dọ̀ jẹ́ alla takuna mu'tadatan min zawj indata at-talaq aw indata al-wafa. Kó má jẹ́ obìnrin tó ṣe pé ọkọ kọ̀ ọ́ lẹ̀, tó ṣe pé iye ọjọ́ tó wá yẹ ó ṣe ń lé, ọjọ́ ni ò tí ì pé. Bọ́jọ́ ni ó bá tí ì pé, ìrìn àjò ò tí ì di ọ̀ranyàn fóbìnrin pé kó rìn. Kàbí obìnrin tó ṣe pé ọkọ rẹ̀ lọ́tẹ̀ kú, ọjọ́ tí ó fi wá gbélé tí ó fi ṣopó, ọjọ́ ni ò tí ì pé, ìrìn àjò ò tí ì dọ̀ranyàn fún obìnrin bẹ́ẹ̀ ń pé kó rìn. Obìnrin tọkọ bá kọ̀ ọ́ lẹ̀, tó bá ṣe pé
ọkọ ti kọ̀, obìnrin ni yóò ṣe haidọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta kó tó di pé yóò lè jáde, haidọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀mẹ́ta. tó ṣùgbọ́n tó bá ṣe pé obìnrin tí ò ṣe haidọ̀ mọ́, àwọn àfáà ní yóò ṣe oṣù mẹ́ta nílé kó tó di pé yóò jáde. tó gbogbo ìgbà tó bá wà nínú ìdáni ò lè ṣe hajj. bọ́kọ bá kú oṣù 4 àti ọjọ́ 10 bí ó bá tí ì pé ó tí ì lè ṣe hajj, ìwọ gẹ́gẹ́ bí obìnrin. kọ́lọ́hun kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. jàmáà bá a bá wà wò ó dáadáa, iṣẹ́ hajj ìbáàdà ni, ìbáàdà ńláńlá sì ni. bí èèyàn bá fẹ́ wá ṣe é, èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lú owó tó mọ́, èèyàn gbọ́dọ̀ ṣe hajj pẹ̀lú dúkìá tó dáa, èèyàn gbọ́dọ̀ ṣe hajj pẹ̀lú owó tí ò ní àbàwọ́n kankan nínú. Ànábì fi yé wa nínú ọ̀rọ̀ rẹ̀ pé inna Allaha tayyib la yaqbalu illa tayyiba. ọba tó mọ́ panranganda lọ́lọ́hun, ọlọ́hun ò ní gba nǹkan kan lọ́dọ̀ wa bí kì bá ṣe nǹkan tó mọ́. Sayyidina Umar àwọn fi yé wa nínú ọ̀rọ̀ wọn kan, wọ́n ní afdalul hajj akhlasuhum niyya wa azkahum nafaqa wa aqsanuhum yakina. wọ́n ní hajj tó dáa jù òun náà ni hajj tó ṣe pé afọ́ọ́mọ́ panranganda síwájú Ọlọ́hun, hajj tí ò ní àbàwọ́n kankan nínú. hajj tó dáa jù òun náà ni hajj tó ṣe pé owó dúkìá tá a fi ṣe hajj ní dúkìá tó dáa ni, dúkìá tó dáa ni. ọ̀kan nínú àwọn tí wọ́n mọ ọ̀rọ̀ sọ ní tòótọ́, wọ́n wá fi ń yé wa nínú ọ̀rọ̀ wọn pé iza hajjajta bimalin asluhu sukhutun fama hajjajta walakin hajjatil iru la yaqbalu Allahu illa kulla tayyibatin ma kullu man hajja baytallahi mabruru. idha hajjajta bimalin asluhu danasun fama hajjajta walakin hajjatil iru. afani idha hajjajta bimalin asluhu danas, asluhu sukht, nígbà tó bá ṣe hajj pẹ̀lú owó tó ṣe pé ìpínlẹ̀ owó ní ẹ̀gbin ni, owó haramu ni, owó rìbá ni, owó ọtí ni, owó ẹlẹ́dẹ̀ ni. àfáà ní fama hajjajita, ó ṣe hajj o, ó tí ṣe hajj o, walakin hajjatil iru. sórí nǹkan ọ̀gùn tó fi lọ Mákà ni, wàhálà tí nǹkan ọ̀gùn ní rí, afẹ́ lè sọ pé nǹkan ọ̀gùn ni òun ló ṣe hajj, ìwọ kọ́. ìwọ kan lọ fara gbolẹ̀ lásán ni ò ní ládàá hajj. idha hajjajta bimalin asluhu suhutun fama hajjajta walakin hajjatil iru. ó tí ṣe hajj o, ó tí ṣe hajj. hazzuka minhu al-mashaqqa wa ta'ab. èrè tó jẹ látara pé ó ṣe hajj yìí kò ju wàhálà àti ìdààmú àti fatigue tó fẹ́ rí nínú ìrìn àjò ní lọ, kò sí nǹkan kan tó fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run. la yaqbalu Allahu illa kulla tayyibatin. Ọlọ́run ò ní gba nǹkan kan lọ́dọ̀ wa bí kì bá ṣe nǹkan tó mọ́, ihun tó mọ́ parangandan lọ́lọ́run fẹ́ gbà lọ́dọ̀ wa. ẹ má jẹ́ á gbàgbé pé hajj lílọ ìbáàdà ni. bọ́ ọ bá fẹ́ wá ṣe ìbáàdà, gbìyànjú kó jẹ́ pé nǹkan tó mọ́ ló fi ṣe ìbáàdà. má ṣe ìbáàdà pẹ̀lú ẹ̀gbin, má ṣe ìbáàdà pẹ̀lú nǹkan tí ò dáa. ma kullu man hajja baytallahi bi mabruru ma kullu man hajja baytallahi mabruru. kìí ṣe gbogbo ẹni tó lọ ṣe hajj ni wọ́n ṣe hajj dáadáa o, kìí ṣe gbogbo ẹni tó lọ ṣe hajj ni yóò rí ẹ̀san àlìjẹ́nnà lọ́dọ̀ Ọlọ́run o. ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa o, ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa. gbogbo ẹni tó ti lọ, Ọlọ́run dákun
má jẹ́ ó bàjẹ́ o gbogbo àwa tá a ti lọ ọlọ́run jẹ́ káwa náà lè lọ gbogbo ìgbà tá a bá wá lọ ọlọ́run ṣe ájìn wa ní mabrur la hawla ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله